tún máa kíra wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ nágbára náà gbòòrò tá à ń tẹ̀sẹ̀ kòkó wọ̀nà tó jìn látàrí ìròyìn ajá balẹ̀ yìí tẹ́lẹ̀dùmarè ní ká máa ṣe bẹ́ẹ̀ ká máa mú wá ní gbogbo àsìkò sójú mọ́wòrán àti tí gbọ́ ìtẹ́jú lólùfẹ́ wa ìjọ́jú tẹ fún òwò ojúlò ní fún ìtẹ́tẹ́ fi gbọ́ ìtẹ́ náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè bí iṣẹ́ mi pàgàrà kì í dé níṣẹ́ Elédùmarè agara ò ní dayín pẹ̀lú bẹ́sẹ̀ fìfẹ́ àti àdúrótì tẹ fi hàn sí wa lórí ìkànnì Àrólé tá a wà yìí èmi ní mọ̀ wá àyànfẹ́ ẹ̀yin náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ẹ̀yọ ìròyìn fún ti àsìkò yìí náà ni mo tó ṣe bẹ́ẹ̀ tí mo gbalẹ̀ gbòdì tí mo mú aṣojú mọ́ máwòrán nígbà tó kọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè ò lè mí jẹ́ ẹja máa wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ ìrètí nù nínú ẹgbẹ́ òṣèlú PDP gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue òun ló sọ èyí di mímọ̀. Nípa ìkọlùkọgbà ti ìpínlẹ̀ Plateau ẹ gbọ́dọ̀ fojú àwọn oníṣẹ́ láabi náà kẹfìhàn dé kí wọ́n sì jẹ ìyà wọn lójú páálí àtọjú dọ́sìnì. Rabiu Kwakwanso òun ló gba ìjọba àpapọ̀ àti ti ìjọba ìpínlẹ̀ Plateau nímọ̀ràn ọ̀rọ̀. Àwọn agbébọn ti ṣekú pa alákòóso tẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Zamfara àti àwọn ènìyàn mẹ́ta nígbà tó jí ọ̀pọ̀ èèyàn tó jí wọn gbé wọ inú igbó. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti ṣekú pa ògbóǹtarìgì agbésùmọ̀mí méjì ní ìpínlẹ̀ Taraba wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ wọn. Ìròyìn tó ṣe bẹ́ẹ̀ bani lọ́kàn jẹ́ kan lélẹ́yìí tó wáyé ní ìpínlẹ̀ Nasarawa àwọn agbébọn náà fipá bá abilékọ kan láṣepọ̀ dojú ikú wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ sá ọkọ rẹ̀ ní ṣàkúṣà níṣẹ́jú rẹ̀ tẹ́mi sì fi bọ́ ní ara rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ ìrètí nù nínú ẹgbẹ́ òṣèlú PDP gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue òun ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Benue Gabriel Suswam òní ó mà ti fi ohun náà léde lórí móhùnmáwòrán Arise TV lẹ́ni níbi tó ti ní ìtàkùrọ̀sọ pẹ̀lú iléeṣẹ́ oníròyìn náà níbi tó ti ń ṣe àlàyé wípé ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn tí àwọn gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n ti sọ nímọ̀ wípé àwọn kò fi àyè sílẹ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ kankan àbí àkójọpọ̀ kan látàrí ìdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí nílẹ̀ yìí tí ẹni tó jẹ́ olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP náà olóyè Bọ̀dé George tá a ti mú ròyìn rẹ̀ wá pé òun náà sọ nímọ̀ pé wọn ò gbọ́dọ̀ fi àyè sílẹ̀ nípa pé kí wọ́n fún Alhaji Atiku Abubakar olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP tọdún 2023 ní orí ọ̀fẹ́ that is kan fún ní tíkẹ́ẹ̀tì láti díje nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní tán bá ṣe bẹ́ẹ̀ níṣẹ́ ni wọ́n dá wàhálà àti yanpanyanrin tó fi máa fọpọ̀ mọ́yọ̀ kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP wàyó ẹni tó wá jẹ gómìnà tẹ́lẹ̀ ti ìpínlẹ̀ Benue òun náà máa ṣe àlàyé àti ojúwòye tiẹ̀ ó ní sí àmọ́ tànra wa ẹgbẹ́ òṣèlú PDP ó ní ó ti ní ìjákulẹ̀ fáwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà tó sì ti sọ ìgbàgbọ́ àti ìrètí wọn nù nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìjẹ́ kí ni nǹkan tó ṣe ní àlàyé tó fi sọdún mọ́ wípé ẹgbẹ́ òṣèlú náà ti di àkúrẹ̀tẹ̀ lọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹgbẹ́ òṣèlú náà ó ní wọn ò fi àyè sílẹ̀ fún àkóyawọ́ nínú ẹgbẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ló sọdún mọ́ wípé ẹni tí wọ́n máa ń fún ní tíkẹ́ẹ̀tì láti jáde du ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà ó ní ẹni tó bá lówó lọ́wọ́ jùlọ ISB dà oníléyìnbó ń pè é ó ní eléyìí ó ń jẹ́ kí àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà kan sọ ìrètí nù torí wípé ó ṣeé ṣe kẹ́ni tó fẹ́ díje sí ipò ààrẹ kó má ní àdìsọ́kàn àti ṣe dáadáa fáwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ó ní ṣùgbọ́n tí wọ́n bá ti rí owó lọ́wọ́ rẹ̀ kò sọ méjì ju kí wọ́n fún ní tíkẹ́ẹ̀tì náà lọ láti jáde síta ó tún ní àwọn adarí burúkú onápọ̀jù nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún ètò ń ṣe àkóbá fẹ́gbẹ́ òṣèlú náà bẹ́ẹ̀ náà ló tún sọ dímọ̀ wípé gẹ́gẹ́ bí Bọ̀dé George ó ti sọ síwájú wípé tó bá ṣe bẹ́ẹ̀ fi àyè sílẹ̀ fún Alhaji Atiku Abubakar ìtànsọ ìkọ́ni àmọ́ sọ ó sì tún ní ṣẹ̀dá àkójọpọ̀ ẹgbẹ́ òṣèlú láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú PDP àbí ẹgbẹ́ òṣèlú PDP kan darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú kankan ó ní ó ti bọ́ sórí kò sì ṣeé ṣe mọ́ torí pé ẹgbẹ́ òṣèlú náà ó ní ó ti jó àjò rẹ̀yìn lágbọn ètò ìṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èyí tí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún èyí tó sọ ní ṣe àfihàn fídíò rẹ̀ tẹ́ẹ̀mọ̀ gbádùn rẹ̀ tí ó máa jẹ́rìí máa jẹ́ mi sọ. PDP is about the only legacy party that we have in this country. Ordinary, the resolutions of the governor
would have been something that would have resonated very well with a lot of PDP followers. But as it were now, I don't think that statement to me is an absolute statement. Yes, people have suddenly realized that they should fix PDP back, but the questions, there are a lot of questions that goes with it. Is it not too late in the day? The expectations from the followers of PDP was that the governors would have taken the step they had taken a long time ago. But because of little selfish interest across the length and breadth of PDP, that wasn't done. So for them to sound so absolute in rejecting major talks does not mean that there will be necessarily a measure. But given the circumstances that we found ourselves in now, I don't think that, to me, if I was part of taking that or passing part of that resolution, I wouldn't be that obsolete, because you know, there's no consultation among the stakeholders of PDP. People have waited all this while. There are very fundamental problems in PDP. Those problems have not been sorted out. And so a lot of people in their minds are no longer in PDP. A lot of people, a lot of stakeholders. And that is why, because of the failure of leadership in PDP. Ẹ káàbọ̀ padà. Nípa ìkọlù ti ìpínlẹ̀ Plateau èyí tí ó ti mú ẹ̀mí ọ̀gọ̀rọ̀ ọmọlẹ́dẹ̀ Nàìjíríà lọ báyìí, níṣe ni gómìnà níṣe ni ẹni tó jẹ́ olùdíje tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú NNPP ní ọdún 2023 sí ipò ààrẹ, ó ti sọdún mọ́ wípé kí wọ́n fojú àwọn oníṣẹ́ láabi náà kán fojú wọn hàn dé, kí wọ́n sì fi ìyà tó tọ́ àtèyí tó yẹ kán fi jẹ wọ́n lójú páálí àti dọ́sìnì ní ìpínlẹ̀ Plateau náà. Gẹ́gẹ́ bí a ṣe ti mú ìròyìn náà wá láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, ó ní ìkọlùkọgbà àwọn oníṣẹ́ láabi agbébọn agbésùmọ̀mí tó ti ń ṣe sí àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Plateau lọ́sẹ̀ tó kọjá. Mo la mú ìròyìn wá nípa ti ìjọba ìbílẹ̀ Bokozi níbi tí wọ́n ti ṣekú pa ènìyàn tó lé ní 100 lánàá òde yìí. Ó ní ìròyìn náà ló tún jáde ní ìjọba ìbílẹ̀ Bassa ní agbègbè tó pè ní Zike Kimpama Kwali, ìjọba ìbílẹ̀ Bassa yìí, níbi tí àkọsílẹ̀ ènìyàn tó lé ní 51 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé tó sì ti sin wọ́n ní àsìn papọ̀. Gẹ́gẹ́ bí a ṣe ṣe àfihàn fídíò rẹ̀ láìpẹ́ yìí, ní ṣe ni ẹni tó wá jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP tọdún 2023 Rabiu Musa Kwankwaso, ó ti wá pe ìjọba ìpínlẹ̀ ọ̀hún pé ẹ ṣe ìwádìí yín bó ṣe tọ́ àti bó ṣe yẹ, kẹ́ ẹ sì gbé ìgbésẹ̀ lórí bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn tó ń wu ìwà burúkú yìí láwùjọ, kí wọ́n sì dẹ́kun irú ìwà náà. Ọ̀nà wo ni wọ́n fi dẹ́kun? Òun náà ní kí ẹ̀yin náà kẹ́ ẹ fi ìyà tó tọ́ àtèyí tó yẹ kẹ́ ẹ fi jẹ wọ́n lábẹ́ òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí, ará àti ojúlùmọ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn àti àwọn ènìyàn wọn nínú ìkọlù tó tún wáyé ọ̀hún ní ìpínlẹ̀ Plateau ọ̀hún.
ẹ tún káàbọ̀ padà. Àwọn agbébọn náà ti ṣekú pa alákòóso tẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Zamfara àti àwọn ènìyàn mẹ́ta mìíràn ni wọ́n jọ ṣe bẹ́ẹ̀ ṣekú pa nígbà tó jí ọ̀pọ̀ ènìyàn gbé lásìkò tó ṣe ìkọlù ọ̀hún. Lábúlé tó pè ní Morayi ìjọba ìbílẹ̀ Talata Mafara ìpínlẹ̀ Zamfara ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọdúnmọ́ wípé ẹni tó jẹ́ sole administrator ní ìjọba ìbílẹ̀ Talata Mafara yìí èyàn Saminu Morayi àti àwọn mẹ́ta kan ó ní àwọn agbébọn náà ṣekú pa mọ́júmọ́ àná òde yìí ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n sì ń ṣe ní àlàyé wọ́n sọdúnmọ́ wípé àwọn mẹ́ta pẹ̀lú ẹni tó jẹ́ sole administrator tẹ́lẹ̀ ó ní wọ́n gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù kọgbà táwọn oníṣẹ́ labi náà wọ́n ṣe sí agbègbè náà níbi tí wọ́n tún ní ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n kò tí mọ iye wọn lásìkò tá a fi ń kó ìròyìn jọ náà tó ṣe bẹ́ẹ̀ gba náà jígbé wọ inú igbó sá lọ títí di àkókò tá a fi ń kó ìròyìn jọ àmọ́ báyìí o ẹni tó jẹ́ emir ní Talata ọ̀hún àti DPO àwọn agbófinró ti ìjọba ìbílẹ̀ náà ni wọ́n jọ péjú pésẹ̀ síbi ètò ìsìnkú ẹni tó jẹ́ sole administrator àtàwọn mẹ́ta tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Zamfara ọ̀hún. Ìpínlẹ̀ Zamfara ó ní ó ti di ilé ewu àti ẹ̀rù jẹjẹ fáwọn olùgbé bẹ̀ báyìí pẹ̀lú bí ó ti di gbogbo ìgbà tí wọ́n ń ṣe ìkọlù kọgbá sí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí a sì ti mú ìròyìn náà wá ṣáájú nípa àgbáríjọ àwọn ọmọ ilẹ̀ Àríwá tí ń ṣe ti Haúsá tí wọ́n ti sọ ọ̀rọ̀ sókè tẹ́lẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó gbìyànjú kó kéde state of emergency ní ìpínlẹ̀ Zamfara látàrí bí ètò ààbò bẹ̀ bó ṣe di tí ó ti mẹ́hẹ̀ báyìí wọ́n sọ oríṣiríṣi ìwòye àti ìkọlù tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara èyí tí wọ́n ní ó fi dandan fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti kéde state of emergency náà torí pé wọ́n ní àwọn ènìyàn wọn ò tẹ́rù tí ń rìn bó ṣe wù wọ́n àti bí wọ́n ṣe fẹ́ mọ́ ní ìpínlẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ náà tún fi ẹ̀sùn kan àwọn tó jẹ́ olóṣèlú kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ náà pé àríjẹ nídìí màdàrú àtàríjẹ nídìí ìbàjẹ́ òun ni wọ́n torí pé wọ́n rí tọ́rọ́kọ́bọ̀ gbà nínú ìkọlù táwọn oníṣẹ́ labi náà tó ń ṣe sáwọn ọmọ ìlú ìpínlẹ̀ Zamfara ó ní kò jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ bó ṣe tọ́ wọn ní ṣùgbọ́n tí ológun tó bá ṣe bẹ́ẹ̀ gba ìjọba ní ìpínlẹ̀ Zamfara ó ṣeé ṣe kí àdínkù kó bá ìkọlù gbogbo gbà èyí tí ń wáyé sáwọn ènìyàn wọn ní ìpínlẹ̀ náà. Ó dá ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà ti ṣekú pa ògbóǹtarìgì agbésùmọ̀mí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Taraba wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ àwọn ènìyàn náà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tán jẹ́ Operation Lafiyan Jama'a ní ìpínlẹ̀ Taraba onímọ̀mọ̀ ti ṣe gudugudu méje tó ń ti ya àyà mẹ́fà pẹ̀lú bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ fi ẹ̀yìn àwọn oníṣẹ́ láabi méjì kan janlẹ̀ nínú ìkọlù tí wọ́n jọ ṣe síra wọn láàrin ìlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mayokan àti Bondogri ní ìjọba ìbílẹ̀ Bali tí ń ṣe ìpínlẹ̀ Taraba ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ti wáyé nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ nímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí agbébọn náà ó ní wọ́n ti ń da gbogbo kọ̀rọ̀kọ́ndù ìjọba ìbílẹ̀ méjèèjì yìí tán ti ń dà á láàmú láti ọdún tó ti pẹ́ sẹ́yìn tó sì jẹ́ pé àwọn abúlé kọ̀ọ̀kan ni wọn ọwọ́jà wọn ló ti tó báyìí tán ti sọ ọ̀pọ̀lọpọ̀ ilé tán ti sọ di ahoro nígbà tí ìròyìn wọn tó sì dé ti ìgbọ́ ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí pẹ̀lú bá ṣe ní àwọn ń ṣiṣẹ́ takuntakun láti lè jẹ́ kí òpin kó bá ikọ̀ àwọn agbésùmọ̀mí ní agbègbè náà ìròyìn tó dé ti ìgbọ́ wọn náà bá ṣe bẹ́ẹ̀ pa kìtìmọ́lẹ̀ láti lọ ṣe ìkọlù sáwọn oníṣẹ́ láabi wọ́n jọ rọ̀jò ìbọn fúnra wọn bí ìgbà tẹ́lẹ̀rẹ̀ fújì tó bá ń lọ jo àlùjó kalẹ̀ fáwọn olólùfẹ́ rẹ̀ ní orí erémọ̀nì níṣe ni ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí ló dùn àwọn oníṣẹ́ láabi náà ju bí ó ṣe tó àti bó ṣe yẹ lọ nínú tí wọ́n fi ìbọn já okùn ẹ̀mí àwọn oníṣẹ́ láabi méjèèjì dànù ní kété tó ṣekú pa àwọn méjèèjì ọ̀hún àwọn ohun ìjà olóró tó tún gbà lọ́wọ́ wọn ibẹ̀ láti rí ìbọn AK-47 rifle kan AK-47 magazine ọyọ kan 4 round of 7.62 mm special ammunition kan single barreled gun èyí tí òǹkà rẹ̀ tí ó jẹ́ méjì nígbà tí wọ́n sì tún gba 27 arrows àti àdá aláàmù mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ètí ń kọ́ná mànàmáná lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi náà gbogbo ẹ̀ ni wọ́n ti kó sí àkọlù àwọn oníṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí nígbà tó sì ṣe ní àlàyé pé òkú àwọn méjèèjì ó ní wọ́n ti gbé lọ sí ilé ìgbókùpamọ́sí kò wá tán síbẹ̀ o wọ́n ní àwọn sì ń tẹ̀síwájú láti máa ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà lórí bí wọ́n ṣe jẹ́ kí ètò ààbò tó péye kó wà lórí ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Taraba.
ìròyìn eléyìí ló mọ̀ ṣe bẹ́ẹ̀ tó bá ní lọ́kàn jẹ́ tó sì ń ṣe bẹ́ẹ̀ gba omi ní ojú ẹni pẹ̀lú ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe ti ń di tí ó ti jó àjò lẹ́yìn báyìí. Ní ìpínlẹ̀ Nasarawa àwọn agbébọn fipá bá abilékọ kan láṣepọ̀ dé ojú ikú wọ́n tún ṣe bẹ́ẹ̀ sá ọkọ rẹ̀ pa ní ìsákúsá lójú rẹ̀ kó tó di pé ẹ̀mí bọ́ lẹ́nu àwọn méjèèjì lábúlé tí wọ́n pè ní Agwankari ìjọba ìbílẹ̀ Keffi ní ìpínlẹ̀ Nasarawa ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bá ṣe sọ nígbà wípé arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Williams Wasiu Jimoh àti ìyàwó rẹ̀ torúkọ tẹ̀ ń jẹ́ arábìnrin Banke William Jimoh ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra látàrí ìkọlù táwọn oníṣẹ́ láabi agbébọn tán ṣe sí wọn ní ilé wọn èyí tí wọ́n sọ nígbà wípé ó wà ní agbègbè Agwankari yìí nínú ọjọ́ kẹfà nínú oṣù kẹrin ọdún táwọn yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àlàyé tẹ́ tó jẹ́ alákòóso Fellowship of Christian Students Pastor Lee Ugbede èyí tó ṣe fún àwọn oníròyìn ó ní ọjọ́ kẹfà yìí ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nígbà tí àwọn sì ń retí tọkọtaya ọ̀hún ní inú ìjọ ọ̀hún táwọn ò rí wọn níṣe ni àwọn ṣe àbẹ̀wò sí wọn ní ọjọ́ kejì ó ní ìyàlẹ́nu ló jẹ́ pé gbogbo ilẹ̀kùn náà ó ní wọ́n ti tì ní kọ́kọ́rọ́ pa tí wọ́n sì ń gbọ́ òórùn tí kò bá imú mu àti àwọn eṣinṣin kọ̀ọ̀kan tí ń kọjá ní ojú fèrèsé ọ̀hún wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn agbófinró létí àwọn agbófinró náà pa kìtìmọ́lẹ̀ tán sì já ilẹ̀kùn ilé àwọn olóògbé méjèèjì yìí ìyàlẹ́nu ló jẹ́ pẹ̀lú bọ́n ṣe bá arábìnrin tẹ́pẹ́ orúkọ rẹ̀ ní Banke William Jimoh yìí ní orí ibùsùn lẹ́ni tí wọ́n ní bíbá tí wọ́n bá ó ń ṣe àfihàn pé níṣe náà fipá bá ní àjọṣepọ̀ torí pé wọ́n so ọwọ́ rẹ̀ sókè mọ́ orí rẹ̀ nígbà tí wọ́n sì bá itan rẹ̀ méjèèjì tó wà ní yakata nígbà tí wọ́n wo ẹ̀yìn wọn wò báyìí níṣe náà rí wípé ọkọ rẹ̀ tó jẹ́ olóògbé Wasiu Jimoh òun náà ti wà ní ẹnu ọ̀nà kan tán so apá àti ẹsẹ̀ rẹ̀ mọ́ níbi tí wọ́n ní oríṣiríṣi ọgbẹ́ níbẹ̀ ní ara rẹ̀ tán ti sá ní ìsákùsá sí ìyàlẹ́nu nígbà tí wọ́n dé inú ilé yìí wọ́n bá arákùnrin náà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí kò tí ì kú tán wọ́n gbìyànjú àti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n nígbà tí ó fi di ọjọ́ kejì eléru rẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti sungi aṣọ òmàbá ọmọyẹ ti rìn wọjà ó sì ti kílẹ̀ ayé yìí pé ó dìgbò ṣe ọ̀rọ̀ náà àti ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní ó bá omi ó gbomijé lójú àwọn olùgbé agbègbè náà pẹ̀lú bá ṣe ń sọ nígbà wípé ibo lè tó ààbò orílẹ̀-èdè Nàìjíríà ibo ní lọ pẹ̀lú bí ìjọba òsè wà nǹkan kan ṣe sí lọ́tún àti lósì tí ìpànìyàn ti wáyé lójoojúmọ́ lórílẹ̀-èdè yìí. ẹ̀yin àgbàlẹ̀ ní kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge mọ́dẹ́mọ́gẹ́ fìlà òní kọjá ìpín ìpéjú akíní wípé ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú á tún máa padà fún wa ní ìròyìn míì láìpẹ́ àmọ́ ṣáájú kí n tó máa lọ ẹ jẹ́ n pẹ̀kẹ́lu kókó tí mo ti mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti sọ ìrètí nù nínú ẹgbẹ́ òṣèlú PDP gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Benue ládó sọ èyí di mímọ̀. nípa ìkọlù ti ìpínlẹ̀ Plateau ẹ gbọ́dọ̀ fojú àwọn oníṣẹ́ láabi hàn dé kí wọ́n sì jẹ ìyà wọn lójú dọ́sìnì àtọ́jú páálí Rabi Kwankwaso ló gba ìjọba nímọ̀ràn. àwọn agbébọn náà ṣekú pa alákòóso tẹ́lẹ̀ ní ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Zamfara àti àwọn mẹ́ta mìíràn nígbà tán jí ọ̀pọ̀ gbé wọ inú igbó sálọ. àmọ́ wá pé ìkọlù ọmọ ogun ilẹ̀ yìí ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí náà ti ṣekú pa àwọn ògbóǹtarìgì agbésùmọ̀mí méjì ní ìpínlẹ̀ Taraba wọ́n sì gba ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró lọ́wọ́ wọn. ní paríparí ẹ̀ ìpínlẹ̀ Nasarawa la fi orí ọ̀rọ̀ tì sí níbi tí àwọn agbébọn ti fipá bá abilékọ kan láṣepọ̀ dé ojú ikú wọ́n sì tún ṣekú pa ọkọ rẹ̀ wọ́n sá ládàá nísàkúsà ní ìpínlẹ̀ ọ̀hún. títí di ìgbà tá a tún máa padà pàdé èmi ní màá wá àyànfẹ́ Elédùmarè ẹ̀yin náà ní màá bá ó dàbọ̀ fún tàsìkò yìí. People have waited all this while. There are very fundamental problems in PDP. Those problems have not been sorted out. And so a lot of people in their minds are no longer in PDP. A lot of people, a lot of stakeholders. And that is why, because of the failure of leadership in PDP, a lot of people feel that they are politicians, and so they should begin to engage other stakeholders across other parties. If PDP was being run very well, if the governors were up and doing before now, Rufai, you would notice that they have postponed neck of PDP for up to 5 times. And people are just disgruntled and disenchanted with the whole thing. So if we find people talking about or engage in major talk,
is arising from the disenchantment among the followership of PDP. Those fundamental issues in the state where congresses were not held and results were announced and nothing has been done about it. How can you expect such people to remain and just sit down and wait? That's right. Open-ended for neck that as you're was not going to speaking, be.